Àbí ọ̀la yẹn lógo. Ipò kàwá máa tó máa gbọ́rọ̀ ẹ̀ lásàlẹ̀. Ọpẹ́ ìyókù ní orúkọ rẹ̀. Bàbá tó ní ọpẹ́ gba ọpẹ́ wa. Bàbá tó ní ìyìn gba ìyìn wa. Ẹlẹ́ṣẹ̀ ni wá dáríjì wa. Abẹ́lẹ̀ nínú ọ̀rọ̀ bá wa sọ̀rọ̀. Abẹ́sẹ̀ ìsọjí àwọn ọmọ ológo. Jẹ́ kí ọ̀rọ̀ náà kó wọnú ayé wa kó sọ ìgbésí ayé wa padà sí. Ní òpin gbogbo jẹ́ kára ẹnu gbà. Jésù agbára. Somebody shout big hallelujah. Okay, say hallelujah, hallelujah. Okay, say hallelujah, hallelujah. Kò sókè bẹ́ẹ̀ ní kí o kó pàtẹ ọmọ lọ́rùn. Ìpele ìsọjí nìyẹn. Ìpele kí ni? Ṣùgbọ́n tó bá bá yọwọ́ ìpè ẹjọ́ kò sí nìkan. Gbogbo ọ̀gbọ́n àkókò sí kí? Àkókò ọ̀rọ̀ la wà yìí. Ṣùgbọ́n ó lóde ká máa lọ nínú ọ̀rọ̀ yẹn. A máa ṣe kíni kan. Bèrè kíni kan náà. A máa dúpẹ́. Nígbà tí àlọ́rẹ̀ yẹn máa sọ̀rọ̀, ó ní ọba nìkan lọ́dọ̀ rẹ̀. Àwọn èrò wa ló ní ẹ̀kọ́. Ọ̀rẹ́ mi ò ní ẹ̀kọ́.
Àti ṣe ìsọjí àbí àti dúpẹ́ àbí abẹ́ lọ nínú ọ̀rọ̀ ọba tẹ̀dá ọba ṣẹ̀dá ọba tó dá ayé àti ọ̀rọ̀. Àwọn elérò kì í sọ̀rọ̀ padàpadà. Ọ̀rọ̀ ká máa kúrò ká máa bọ̀bọ̀ níbò rárá reality ẹ máa gbọ́. Nínú àkórí ọ̀rọ̀ náà sọ. Ìsọjí àwọn ọmọ ọ̀rọ̀ Ọlọ́run yìí o, ọ̀rọ̀ Ọlọ́run lágbára o, ọ̀rọ̀ Ọlọ́run yìí o, ayọ̀ mi títí ayé. Àìkú ní títí ayé o, àìkú ní títí ayé. Àwọn gbogbo àgbáyé ló fẹ́ gbọ́ ló wọ́n fẹ́ dúpọ̀ èdè tí ma sọ lálẹ́ yìí. Ká. Dìde tàn ìmọ́lẹ̀. Dìde tàn ìmọ́lẹ̀. Ká. Nítorí ìmọ́lẹ̀ rẹ dé. Nítorí ìmọ́lẹ̀ rẹ dé. Ògo Olúwa sì yọ lára rẹ. Ó tó. Ibi ká lè ṣiṣẹ́ jù. Ẹ láì tí yé kẹ́ gbọ́ ọ̀kan tí ọ̀run sọ. Dìde tàn ìmọ́lẹ̀ nítorí pé ìmọ́lẹ̀ rẹ̀ ṣe kí ni? Ògo Olúwa ṣe kí ni? Kí ìdúpẹ́ kò mà níbẹ̀ rẹ̀, kí ìdúpẹ́ yọ jáde rẹ̀. Ọlọ́run sọ wípé dìde jẹ́ kí bá ìtàmọ́lẹ̀ o. Èkó tí ẹ ò kí kíyèsí nìyẹn, jẹ́ máa fi gbàdúrà fún pérégedé nìyẹn o. Wọ́n gbọ́ ìgbà tó ń kọ́ síbẹ̀ ní sí o. Wípé kí wọ́n múra ẹ̀kọ́ ṣe kí ni? Ìwọ kẹwàá lọ ń gbàdúrà wípé olúwa mi tàmọ́lẹ̀ ayé mi, tàmọ́lẹ̀ ayé mi, kó máa gbàdúrà kú ni. Torí you don't know what you are doing. Listen, ọ̀rọ̀ náà ṣẹlẹ̀ ní Deuteronomy 28:1 yẹn. Má kọ́ níbi tó wà tà láti má kà ní kiri. Abẹ́sísẹ́, gbogbo àwọn tó rìn káàkiri wọn padà gbègbè. Ẹ bá wòran. Ẹ bá àwọn mẹ́wàá rìn kiri ẹ máa lọlé. Mi ò wọ́ ọmọ ìjọ. Ẹ̀mí ló fi sọ. Mi ò ní ìgbàmọ̀ ìjọ. Ó jẹ́ èèyàn méjì. Tí ọ̀rọ̀ mi bá ti yé ó dìda. Kí ni tó wà ní ìdálórí tó jẹ́ ìdílé sọ̀rọ̀? Yóò sì ṣe bí
Nǹkan tó sọ̀rọ̀ nínú Kìrìsìtẹ́nì yẹn ẹ ò farabalẹ̀ gbọ́. Ó ní tó bá farabalẹ̀ gbọ́ kó tún ṣàṣeyọrí kó tún rí ògo yẹn lò. Kí ni tí mo mú láàárín yẹn ẹ máa dé o. Dìde. Ó yàtọ̀ sí wípé dìde màá bá ẹ tán. Báwo lọ̀rọ̀ rẹ ti máa yí àwọn ènìyàn yìí? Ní ṣẹṣẹ́ díẹ̀ ni mo ṣe kó ló dé pé mo gẹ́ta wọn kí yẹn. Now, wọ́n ní dìde ta ìmọ́lẹ̀. Ìwọ́n wá lọ gba àdúrà wípé Olúwa jọ̀ọ́ bá mi tan ìmọ́lẹ̀ ayé mi. Tàn bàbá tàn. Kí ló lọ́wọ́ máa ṣe fún ẹ? Aṣọ kórè ẹ̀ burú. Torí pé ara ẹ̀ ò ṣe kiri. Ara ẹ̀ ò balẹ̀. O gbọ́ ẹ̀kọ́ yẹn dáadáa. O ti ní ògo àti rí ìmọ́lẹ̀ Olúwa nínú ayé ẹ. Ìwọ gbọ́dọ̀ dìde kó lọ sí kíni kó lọ tẹ̀ ìmọ́lẹ̀. Bí o bá ti dìde, o máa kú tòkótòkó. Báwo ló ṣe lè wá dìde kó tẹ̀ ìmọ́lẹ̀ náà? Ẹni bá ṣe jò ọ̀rọ̀ Ọlọ́run ní kíì. Ìdí dàgbà máa kà lọ gbúrúgbúrúgbúrú. Ó jẹ́ kíláàsì náà lẹ́ka. Jẹ́ kó yẹ understand what you read. Tó padà ká máa sọ́ọ̀nù ẹ̀gẹ́. Màá lo máìkì. Dìde tan ìmọ́lẹ̀. Nítorí ìmọ́lẹ̀ rẹ dé. Ògo Olúwa sì yọ lára rẹ. Ọlọ́run ò ẹ̀ka sọ fún ẹ kó máa bá ẹ tan ìmọ́lẹ̀. Kí ìwọ fúnra ẹ lọ sílẹ̀ kó lọ sí kiri. A ti fún ẹ ní ìsáná, a ti fún ẹ ní kándù. Olúwa ìjọba mi sá ìsáná yìí. Wọ́n bẹ̀rẹ̀ sí gba ìwẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí kí? Wọ́n bẹ̀rẹ̀ sí gba ìwẹ̀. Wọ́n bẹ̀rẹ̀ sí gba àdúrà. Ọ̀sà ló máa pa á dànù. Ikú ọ̀sà ló máa kú. Tó bá fẹ́ wá rí ìmọ̀lẹ̀ náà tà kí ló máa ṣe? Kí ló máa ṣe? Wàá dìde fún ara wa lọ́sẹ̀ kí ni? Wàá lọ sáná. A máa wá lo àpẹẹrẹ nìkan nínú lónìí. Bọ̀ká tó lọ lo àpẹẹrẹ nìyẹn, wọ́n máa sáré díẹ̀ síwájú nínú bíbélì yìí, ó ní kíkan tó wà níwájú. Ká. Kúmọ̀ yíyá. Ká. Kíyèsí, òkùnkùn bo ayé mọ́lẹ̀. Farabalẹ̀. Ilé èrè yé yín torí pé ìkan tí ọba Solomoni bá sọ̀rọ̀ fẹ́ máa wọ́ ìwọ fúnra ẹ̀ ò láǹfààní láti lọ kà fún ara ẹ̀. Èèyàn bẹ́ẹ̀ lọ ní bíbélì wáyé. Ọmọ wa sì sẹ́kù. Ìsẹ́kù tó ṣẹlẹ̀ lọ padà pa bí ọ̀nà náà kò bá yé. Owó ní ẹ̀kọ́ mi jẹ́ owó ìsẹ́kù ló bá mi ṣe. Sábà wá pa ayé ẹ̀jẹ̀ pátápátá. Tó padà ká mi tó sọ yìí. Nítorí kíyèsí. Kí tó wà níbẹ̀ ni wípé kíyèsí focus pẹ́ẹ́mìrì. Òkùnkùn bo ayé mọ́lẹ̀. Ayé òkùnkùn là ń gbé. Ìwọ ló máa lọ sí àárín òkùnkùn tó lọ tán. Ọwọ́ wa kọ́ dé inú òkùnkùn yẹn náà. Ojú tàwọn bẹ̀. Èyí ẹ kékeré yẹn o. Wọ́n wẹ̀wẹ̀ já. Wọ́n ti fi ẹ̀kọ́ ṣe kọ́kọ́rọ́ wọn ọ̀rọ̀ bẹ̀ yé wọn. Báàsì ẹ̀ sọ pé kó má bá àwọn ẹlẹ́bí òkùnkùn ṣe kíni. Má bá wọn ṣe àbí. Báwọn bá dé inú òkùnkùn kó tún tàwọn lẹ̀. Torí inú òkùnkùn wọn lè ti jáde. Ní àgbègbè bá ṣe Ọlọ́run dára ayé. Ó sọ̀fọ̀ òkùnkùn ṣe kíni. Olúwa sọ wípé ó di ìgbà tí wọn lọ bá pa àṣẹ nínú òkùnkùn pé kí ìmọ́lẹ̀ jáde kí ìmọ́lẹ̀ ti jáde. Wàá bá dé inú òkùnkùn náà báwo ló ti lè dé inú òkùnkùn. Somebody shout hallelujah. Kọ́kọ́rọ́ ilé ayé mo gbélé yín lọ́wọ́ yìí o.
àwọn oríṣiríṣi o. Má ṣe àwọn pààyàn o. Wàá mọ àṣírí tó wà nínú awo. Wàá lọ sí theology school tí o bá lè ka Bíbélì. Wàá mọ àṣírí tó wà nínú Bíbélì. Bó bá ṣe é ṣe o lè lọ sílé kéwú. Wàá mọ àṣírí tó wà nínú Kòránì. Tó bá ṣe é ṣe tó bá lè rí 7 Book of Moses, wàá ka 7 Book of Moses. Tó bá lè rí Odù Mósè, wàá ka Odù Mósè. Tó bá lè rí Lost of the Bible, wàá kà á. Tí o bá ti wá kà á, o ti mọ àṣírí awo. O wá jẹ pásítọ̀. Ìwọ kìíní sáwórí. Ẹ wá bẹ̀rẹ̀ sí yíde lọ. Àwọn awọ́wádé wọ́n ní wóò tí wọ́n kọ́ ní ṣe kíni ó ti mọ́ kí ló máa ṣe wàá jù fún wọn wàá jù ohun fún wọn. Now kí wọ́n bá mọ ọ̀kan tí wọ́n ṣe ń bẹ̀ tó bá gbọ́ wóò kí ló máa ṣe ẹ máa ṣá òkùnkùn ti borí ẹ àbí kò tí ì borí ẹ pàjá ọmọ Ọlọ́run. Nǹkan tí wọ́n ń tura ẹ̀ láti jẹ́ kékeré ni. Mo ka Bíbélì kan ọpẹ́ tí mo ti kà bóyá mo sì rántí. Nígbà tí àwọn ọmọ bá àwọn ọmọ Ísírẹ́lì jà, àwọn ará ènìyàn sọ wípé kí wọ́n má jà ní pẹ̀tẹ́lẹ̀, pé kí wọ́n má jà lókè, wípé pẹ̀tẹ́lẹ̀ tí wọ́n lọ sí kíni wọ́n ti lọ jà torí pé Ọlọ́run òkè lọ ní Ọlọ́run wọn. Mo ka Bíbélì pọ̀ ní ìrántí tó wà wọ́n. Sábà ń sàkàlẹ̀ láìsí ẹ̀kọ́ gbọ́ mi ọmọ èsù lè mi inú pé bàbá pèrè pé kí ni ìdí omi pèrè àmì lọ́wọ́ èsù. Èsù ló jẹ́ kí n mọ̀ wípé tí bá jẹ èso ìgbà yẹn lójú ni máa ṣe kéde. Ká ní pé èso ìjà mi tán ni wọ́n máa rìn òwò kiri bí olùkọ́ gbogbo. Ewúrẹ́ kan tẹ̀sán ṣe fún mi láyé nìyẹn. Bí olùgbàgbé wà nìyẹn. Aláìsíta. Tẹ bá ń gbọ́ mi lórí íńtánẹ́ẹ̀tì, wọ́n ti sẹ́ fún Ọlọ́run. Èso ní yíwá nìyẹn. Èso ní ìwádìí kò bẹ̀rẹ̀ ìwádìí èso. Ìdílé tí wọ́n kọ́ sọ yẹn tẹ́lẹ̀ èsì ni wọ́n ti lọ́wọ́ ẹ̀ bá. Ṣùgbọ́n ìwọ tó rí ẹ̀ bá pé méjì tó máa ti kẹ́kọ̀ọ́ nínú ẹ̀. Mo tún máa ń sọ, mo tún máa rí bísí ẹ̀. Àkísà tó sọ pé òòlù wọn tó sọ nù. Ọjọ́ tọ́wọ́ ẹ̀ bá gé tí ìbá tọ́wọ́ ẹ̀ ó máa wúlò wà pé wúlò. À ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ ta ni. Farabalẹ̀ kò gbọ́ o. Kò sí ẹni tí Ọlọ́run dá lólósì, kò ní sẹ́ tí Ọlọ́run dá lólówó. Ìwọ tí ọ̀rọ̀ òye ayé bá yé, nìkan ló máa yọ nínú oko ẹrú. Bíbélì sọ ọ̀rọ̀ kan tó pa mí lẹ́kún bèrè pé kí lọ̀rọ̀ náà. Ẹ tó bá lè bá mi rí Bíbélì ẹ̀ láti ìṣẹ́jú márùn-ún, mo máa fún ní 50,000 naira. Ìṣẹ́jú márùn-ún péré ni. Lóò, ó ti pẹ́ jù. Ó ti pẹ́ jù. Láàrin ìṣẹ́jú méjì 2 minutes. Yes. Tí ọwọ́ nílá yìí tó bá ti gbélé onígbélé ẹ̀ lẹ́kùn tó bá lè bá mi wá ní bẹ́ẹ̀ni jáde. Kò ká wọ́n ní kọ́nà kọ̀ fún àwọn orí bẹ́ẹ̀ máa fún ẹni 50K. Bíbélì yìí sọ wípé ìjọ ìlú ti dá ara mi o. Ó ní ẹlẹ́ṣẹ̀ la fi ìṣẹ́ fún láti máa kó jọ fún àwọn olódodo níwájú Olúwa. Gàtúmísì wípé ìwọ tó o bá ti rí ṣe láyé ẹlẹ́ṣẹ̀ ni. Àwọn pásítọ̀ yìí tí wọ́n jẹ́ gbájú ẹ̀yẹ olódodo ni wọ́n.
torí nígbà tí ẹ̀yin ẹlẹ́ṣẹ̀ bá lọ ṣe iṣẹ́ dáná máa sì dábẹ́ wọ̀ fún. Báàsì olóńgbà oníwàásù oníkèlò oníwàásù oníkèlò. Oníwàásù orí kejì verse 26. Nítorí pé Ọlọ́run fún ènìyàn tó tọ́ ní ojú rẹ̀ ní ọgbọ́n àti ìmọ̀ àti ayọ̀, ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ló fi ìṣẹ́ fún láti máa kójọ àti láti máa tọ́ àti láti máa tòjọ kí òun tí ó lè máa fi fún ẹni rere níwájú Ọlọ́run. Tó padà ká Bíbélì yìí tí ìkan wà nísàlẹ̀ olódì kò bíbẹ̀ yìí. Tó padà ká wọ́n lè báyìí. Ókè, nítorí pé Ọlọ́run fún ènìyàn tó tọ́ ní ojú rẹ̀ ní ọgbọ́n. Ọlọ́run fún ènìyàn tó tọ́ lójú ẹ̀ ní ọgbọ́n yẹn làwọn èèyàn ò ní. Tó bá kéde jẹ́ bẹ́ẹ̀. Tí o bá kéde jẹ́ pé orí àwọn èèyàn ti yí bí wọ́n mọ̀ kan tó ń ṣe. Mo máa ṣiṣẹ́ láti January láti on the 31 of January. Olórí burúkú pásítọ̀ wà lọ mẹ́tẹ̀ẹ̀mí fún mi ní first fruit tó ebi. Owó tí wọ́n wà lóṣù ní pé kí wọ́n wá fún òun kó wọn àti ìyàwó ẹ̀ wọ́n lé kiri. Ẹ̀yà máa pa pásítọ̀ rẹ̀ dà. Ìwà ni wọ́n sì láyé. First number pé first fruit. Owó máa ń kọ́ sí ní January báyìí pásítọ̀ ló máa kó fún. Orí burúkú ló bá ẹ̀. Wọ́n máa tún padà ka Bíbélì yìí kọ́nà kàbóyá yìí wọ́n máa lè sí. Ẹni tún padà ka Bíbélì kí ló kà. Oníwàásù chapter 2 verse 26. Ìyẹn náà pè ní Ecclesiastes chapter what? Chapter 2 verse what? Verse 23. Ká. Nítorí pé Ọlọ́run fún ẹni tó tọ́ ní ojú rẹ̀ ní ọgbọ́n àti ìmọ̀ àti ayọ̀, ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ó fi ìṣẹ́ fún láti máa kójọ àti láti máa tòjọ kí òun tí ó lè máa fún ẹni rere níwájú Ọlọ́run. Èyí pẹ̀lú Kójọ. Wà á máa kójọ, wà á máa tòjọ, wà á máa fún ẹni níwájú Ọlọ́run wà rèé. Ẹsẹ̀ mi sọ́nà wáyé. Wọ́n ní báyé yín jẹ́. Lẹ́yìn tó bá wá kú fún ọ̀sùn tó ẹ sílẹ̀ tán. Ọba máa mọ nílọ sílé àṣírí ọmọ. Ọlọ́run máa pèsè. Olúwa yóò pèsè. Ebi máa dùn ẹ̀ pa ọdún. Olùfò ní kẹ́mẹ́ kọ́ ẹ má nà ẹbí. Ebi àdùn ayé ẹ̀ bàjẹ́. Tẹ̀bá máa wo kọ́mẹ̀tì báyìí, this man is a devil. Why are you go to this man church? Kí lè lọ sí ní ṣọ́ọ̀ṣì man wèrè yìí? Ìwà ìṣòfò olówó ayé. Torí pé mo ba business mo jẹ́ ara kẹta gbogbo wọn. Ó yẹ kí àwọn pásítọ̀ yìí lè máa sọ ọ̀tọ̀ fún ẹ̀yin ọmọ ìjọ. Wípé àwọn tí a fún àǹfààní láti máa san first fruit, àwọn bí Tinubu lè san. Ó yẹ kó máa là á. Àwọn bí Dangote wọ́n lè san. Àwọn bí Ọ̀tẹ́dọ́lá wọ́n lè san. Ṣùgbọ́n èèwọ̀ tí ò jẹun sùn lánàá ó gba 30,000 lóṣù. Òṣìṣẹ́ láti on the 1 the endings ọ̀gá ìkéde máa kó gámọ́tò. Ebi ń pa ìyàwó àtọmọ nílé wa kó fún èèyàn náà níwájú Olúwa àyàtẹ̀pá ìdànù. Ó máa jìyà kú. Ọlọ́run ò ní sáyé. Torí wípé gbogbo tí Tinubu bá mú fọ́ọ̀sì rẹ̀ sílẹ̀ tó máa bá lára. Ara kò tẹ̀ ní mọ̀. Kò lè mọ̀. Ìwọ tó ń bá 30,000 tó bá mú fọ́ọ̀sì rẹ̀ sílẹ̀ pé máa ṣẹlẹ̀ sí. Ṣé ìgbàgbọ́ náà nìyẹn?
nǹkan tó yẹ káwọn pásítọ̀ yìí sọ fún yín wípé lóòótọ́ ni wọ́n kọ sínú bíbélì wípé kó mú àkọ́bí ìbísí oko rẹ wá fún Olú. Àwọn pásítọ̀ tí wọ́n ní kẹ́ mú wá fún kìí ṣe àwọn pásítọ̀ ọ̀sọ́mọ tó lọ sí sọ́tẹ̀lì. Àwọn pásítọ̀ tí a ń sọ̀rọ̀ nípa àwọn ọmọ nẹ́ẹ̀sì, àwọn àlùfáà wọn ò kí kó ní ṣọ́ọ̀ṣì. Wọn ò kí débi inú ilé Ọlọ́run máa ń tó 24 hours. Kò dàbí àwọn pásítọ̀ púpọ̀ tó wà nígbà rẹ̀. Ọba máa gba fún fọ́ọ̀sì. Ọlọ́run kírètì kìíní yẹn kí àlùfáà ti gbé ilé Ọlọ́run yẹn kó lè máa rí kiri. Á lè jẹ́ àwọn tó ní ló máa sọ, kìí ṣàwọn aláìní. Èmi tó ń gun mọ́tò méjì, ó wá ń fún mi ní fọ́ọ̀fù 30,000. Báwo ló ti máa ṣe máa ṣe sí? Báwo ló máa ṣe rí? Wọ́n máa tálákà sí ni. Ọ̀pọ̀ ló pa á. Tó padà ka Bíbélì ìwé àwọn iye wọn má lè sí. Nítorí pé Ọlọ́run fún ẹni tó tọ́ ní ojú rẹ̀ ní ọgbọ́n àti ìmọ̀ àti ayọ̀, ṣùgbọ́n ẹlẹ́ṣẹ̀ ni ó fi ìṣẹ́ fún láti máa kójọ àti láti máa tòjọ kí ohun tó lè máa fún ẹni rere níwájú Ọlọ́run. Ṣé èmi lẹni rere? Ṣé èmi dòdó màyà màyà lẹni rere? Nǹkan tí ọ̀rọ̀ ìyọ́mọ ìjọ yìí tó wá bí nínú. Èmi bá yín sòótọ́ ọ̀rọ̀. Òótọ́ ọ̀rọ̀ tí mo wá bá yín sọ. Èdè ti kó bá mi. Ẹgbẹ́ àpótí ìdámẹ́wàá kò ní gbàdé pẹpẹ. Ètò ìgbòlódé wọn máa dámẹ́wàá ẹ̀yẹ mi ẹ̀ lájẹ́ mi. Tí bá tiẹ̀ sọ fáwọn ènìyàn wípé kó má sàdámẹ́wàá sí èmi ní òye kó san. Ṣé ìwé kó má san fún mi? Ṣèlè mi ló dá yín. Ìwúwá ní àpótí tẹ́wá pé kó níbẹ̀ ní pẹpẹ pé èmi ti wà ẹ́sìn wípé kó má sọ ìdámẹ́wàá mọ́ wọ́n lè gbé àpótí kó níbí. Sẹ́yìn pé wà ẹ́sìn nínú àwọn tó bá ní fúnra mi. Àdéhùn tó bá mi. Ṣùgbọ́n agbọ́dọ̀ jẹ́ kí àwọn èèyàn máa òtí. Lẹ́yìn òtítọ́ tí wọ́n wá sọ fún ẹ̀yìn. Tó bá wá bá mi ní kọ́nà tó bá ṣe bí àrègbè máa bá a. Kí ni wọ́n ní máa ṣe fún mi? Wọ́n máa dùbù ẹ. Bí mo ti sọ reality. Ẹ má sì ní gbọ́ o. Mi ò ní mú èso àkọ́bí ilẹ̀ wa kò sí ní inú Bíbélì o. Ó wà níbẹ̀ o. Ọ̀dà àwọn ló máa sán. Sí àwọn tálákà ló máa sán àbàwọ̀ aláìní. Àti wípé kí ìdíjọ́ náà lè ṣe òfin náà. Tí o bá ti gbọ́ ọ̀kan tí mo bá ẹ sọ, ìwọ ni ẹlẹ́ṣẹ̀ tí a fi ìṣẹ́ fún tó wá kọjọ fún àwọn olódodo níwájú Ọlọ́run ẹlẹ́ṣẹ̀ yẹn. Dídé tí a ìmọ́lẹ̀ sáré síwájú àti lọlé o. O ti dọ̀la nìyẹn àti lọlé sáré. Nítorí òkùnkùn nítorí kíyèsí òkùnkùn bu ayé mọ́lẹ̀ àti òkùnkùn bíbí bu àwọn ènìyàn. Ṣùgbọ́n Olúwa yóò yọ lára rẹ, a ó sì rí ògo rẹ̀ lára rẹ. Dúró! Ká tún rí ògo lára ẹ kí ló máa ṣe? Wàá dìde wá tan ìmọ́lẹ̀. Wàá dìde wá tan ìmọ́lẹ̀. O gbọ́dọ̀ dìde kó tan ìmọ́lẹ̀ fún ara. Àwọn kèfèrí yóò wá sí ìmọ́lẹ̀ rẹ àti àwọn ọba sí títà yíyọ rẹ. Sùúrù o. Àwọn kèfèrí yóò wá síbo. Yóò wá sí ìmọ́lẹ̀ rẹ. Tí o wá bá àwọn kèfèrí ṣe báwọn ṣe wá sí ìmọ́lẹ̀. Dáhùn ni. O bá wọn bẹ́ẹ̀ lè sọ. Àwọn kèfèrí máa wá síbo. Wọ́n fẹ́ wọ́n sọ pé wò ní bá wọn ṣe. Torí wọn gbèsè ìyàn lọ́rùn. Báwọn ṣe wá sí ìmọ́lẹ̀. Ṣé ẹni pé àwọn bí Ọlọ́run tó wà nínú ayé yìí wọn kì í ṣe èèyàn nínú. Jésù ò bá àwọn olódodo ṣe àwọn ẹlẹ́ṣẹ̀ ní Jésù bá ṣe. Àwọn olóṣó, àwọn ọmọ oríta fọ́ọ̀gbò ní Jésù bá ṣe nígbà tó wá sáyé. Àwọn èèyàn wá question wípé kí ló fi bá àwọn agbowó òde àti àwọn ẹlẹ́ṣẹ̀ jẹun. Ó ní òun kò wá torí ti àwọn olódodo sí ìrònúpìwàdà. Ó lóun wá torí ti àwọn ẹlẹ́ṣẹ̀ sí ìrònúpìwàdà.
kí lọ. àti àwọn ọba sí títàn yíyọ rẹ̀. Gbé ojú rẹ̀ sókè yíká kí o sì wò ó. Gbogbo wọn ṣara wọn jọ pọ̀. Wọ́n wá sọ́dọ̀ rẹ̀. Hallelujah. Ìdí tí gbogbo àgbáyé fi fọ́lọ̀ ọba Solomoni lórí íńtánẹ́ẹ̀tì. Bí mo ṣe wà yìí, pírẹ́sìdẹ̀ntì náà tó. Ní olówó, ní oníkíni, ẹni tó ń gbé nínú igbó yìí, followers ní orí Facebook is 400,000. Èèyàn 400,000 máa wà nídìí kan, báwo ni wọ́n ti tó? Ti Instagram 600,000 and something. Ìjọba wa lọ calculate àwọn tó jí orúkọ mi lò. Followers ní abá káwọn ẹ̀ mọ́ra, wọn ò bí Davido èrè. Kí ni wọ́n rí? Togo. Ìmọ́lẹ̀ yẹn. Who is this man? Àwọn kan sọ pé ẹlẹ́gbẹ̀ẹ́ èso ni. Àwọn kan ní wèrè ni. Kéde kan wá yà mí lẹ́nu lórí íńtánẹ́ẹ̀tì lánàá. Bí màá bá mi wọn láì kéré gan. Kúrò kí wọ́n lè tẹ̀lé. Wọ́n wá lọ gbé àwọn pásítọ̀ yìí ní Nàìjíríà. Wọ́n wá lọ líìsì wọn sínú bóyá ìwé náà pè é bóyá sínú kìíní. Wọ́n wá bèèrè níbẹ̀ wípé tó bá di 2027 nínú àwọn pásítọ̀ yìí dáná máa dìbò. Àwọn tó ń pòsì kékeré yẹn kò sóró kọ̀ mí níbẹ̀ because wọ́n bìí dùgbẹ́ lẹ́ẹ̀lẹ́ èsù ní mímí owó ọ̀dì pásítọ̀. Kò sóró kọ̀ mí níbẹ̀ kò sí píksọ̀ níbẹ̀ o. Àwọn èèyàn wá lọ sí comment section wọ́n ní where is ọba Solomon wọ́n ní ọba Solomon làwọn dìbò fún ọba Solomon làwọn fẹ́ orúkọ kò sí bẹ̀ fọ́tò kò sí kíni kò sí bẹ̀. Dìde ìfẹ́ nípa ìwọ́lú àti kíni Tinubu wò mí lọ́wọ́ báyìí. Ṣùgbọ́n wò ó pé tí àwọn bá ń fún ọmọ ilé ránkì àwọn ayé fẹ́ wọ́n fẹ́ gbé ìjọba fún ẹ̀yẹ ká ṣe ní pé àwọn kò sí alágbára kan tó wà ní Nàìjíríà tí ò dá ọba àgbáyé mọ̀ tí ò lè fi ń gbọ́ àwọn tó mọ̀ sọ bọ̀ tí wọ́n bá ti ń gbọ́ ọmọ sábà wọ́n kó mọ̀ ọ̀gọ́dọ̀ fi ń discourage ọmọ yẹn ẹ fi ọmọ yẹn sí ẹ fi máa yẹn sílẹ̀ sí comedian. It's a what? It's a comedian. Ọmọ yẹn fi lè wèrè ní ọmọ ọ̀dọ́ sọ. Wèrè kọ́lé, wèrè ra mọ́tò, wèrè lọ bẹ́ẹ̀sì, wèrè kọ́lé kìíní, ó bá ìkejì, ó bá ìkẹta, ó bá ìkẹrin. Wèrè dání, kò lè mọ ọ̀dọ́ ṣe. Ó máa ṣe o this generation. Ẹ máa wá bèrè lọ́wọ́ mi pé kí ni tí mo fi ṣe wọ́n rọrùn lọ? Ẹ máa bèrè. Kala àwọn ẹ̀pà tó kéré. O ní respect. O ní respect. O ní fi respect de. Wàá sórí rẹ̀. Hallelujah, hallelujah. Ìdí tí mo fi máa ń ṣe bẹ́ẹ̀ ni mi sọ fún yín. Màá lè free láti bá gbogbo ènìyàn sọ̀rọ̀. Bí mo ṣe wà yìí nísìnyí, mo lè lọ sí ilé lóṣó kí ló bá wọn sọ̀rọ̀ níbẹ̀. Mo lè lọ sí oríta fọ́ọ̀kù kí ló wá sí báwọn ọmọ ìta. Torí kò sí tí mo dé tí mi ní dàpọ̀ mọ́ wọn. Àwọn pásítọ̀ yẹn bìí fún yín pé tí wọ́n bá ti dé kílọ̀bù kí ni wọ́n? Ọmọ èsì. Èmi kẹ́ máa lọ kílọ̀bù. Kò sí bí tí mi lè lọ, mo máa lọ sílé olóṣó. Kò sí bí tí mi lè wọ̀. Kí àyè lè wà láti sọ òtítọ́ ọ̀rọ̀ Ọlọ́run fún gbogbo ènìyàn. So mi ò sọ̀rọ̀ fún ẹ̀yin tí ẹ gbàgbọ́ tí ẹ mọ Bíbélì. Mò ń sọ̀rọ̀ fún àwọn aláìgbàgbọ́ tí ò mọ ọ̀kọ̀ọ̀kan tó jẹ́ ọ̀rọ̀ Ọlọ́run. In different way and different style.
ìwé tí a fi rán olúkálùkù ọ̀tọ̀ọ̀tọ̀ ni bí a ṣe rán èmi nìyẹn. èyí tẹ́ bá wá fi ara yín joyè bí Ọlọ́run tí ẹ ṣèdájọ́ mi ní mo ṣe fi jó lẹ́ẹ̀kan èmi máa jó ẹ̀yin máa ronú ìrònú mi ló máa pa gbogbo yín dáadáa torí mi ò rí ti yín rò torí ẹjọ́ tí ẹ rò lórí íńtánẹ́ẹ̀tì kò sọ pé kí n má lówó kò ní kí n má kọ́lé kò ní kí n má lò mọ́tò èmi ló lọ pé mi ò fẹ́ mọ́tò ńlá o. ọ̀rọ̀ Ọlọ́run yé jàre ọ̀rọ̀ Ọlọ́run lágbára ọ̀rọ̀ Ọlọ́run yé àìkúrò tuntun ayé. ẹni náà wọ́n sí aago yìí ẹni ní. àti ìlọrin nìyẹn. ẹni Olúwa jọba wa lọ àgùkù yìí ẹsọ dàdúrà ẹsọ dàdúrà that is going Olúwa bá wa lọ àgùkù yìí sẹ. ìtìjà ni ẹ alẹ́ gbàdúrà. hallelujah tó bá fẹ́ lu àgùkù yìí sí onídàdúrà kí ló máa ṣe. ọ̀fà yà gbé ní wọ́n lù. Má jẹ́ pẹ́ lóko ìlérí mọ́. Má jẹ́ pẹ́ lóko ìlérí mọ́. Kọ̀sọ̀kọ̀sọ̀kọ̀ gbogbo ojú ló ti kú. Mo gba ìwẹ̀ kọjá lóko ọ̀sán dandan. Má jẹ́ pẹ́ lóko ìlérí mọ́. Ó máa sun ewúkú ni. Torí o bí ìtàn ìmọ́lẹ̀ ti dé. Ó yá gbé omi yẹn. Àdìdé kò ní tàbí já lọ. Ìwọ tó bá wà nílé, ẹ lọ ra omi tí yín kẹ́mu dání. Ìsọjí yìí méje ni, ọjọ́ méje la máa fi ṣe. 7 days revival ni. 7 days. Mú omi ẹ jáde. Ìsọjí ọmọ ológo nìkan là ń bá wí òbí ṣe gbogbo ènìyàn o. Ọmọ ológo nìkan ni kó mú omi ẹ̀ dání o. Onílù yìí dà. Wàá wá gbé omi yẹn síwájú ẹ̀. Wọ́n máa pa àtẹ́wọ́lé lórí. Wàá wá máa sọ̀rọ̀ yìí. Ẹ̀mí mímọ́ dá mi láre o. Ènìyàn tó bá bá ilẹ̀ mi àjàgbá. Ẹ̀mí mímọ́ dá mi láre o.
Thank you.
Bàbá tán ìmọ̀lẹ̀ rẹ̀ sọ́nà mi. Ilé mọ́nà tó lè ṣe. Ìdí tán ìmọ̀lẹ̀ rẹ̀ sọ́nà mi. Ilé kúrò nínú ayé, ilé kúrò nínú ìdààmú ayé. Kan tó fẹ́ jà wọ́n máa sí omi yẹn àtúgbò ilẹ̀ iṣẹ́ tí wọ́n ṣe fún yìí iṣẹ́ tó ní agbára ni o ọjọ́ méje la lórí iṣẹ́ náà torí ti àwọn ọmọ ológo èmi ni àti àwọn ọmọ ológo káàkiri gbogbo àgbáyé mo máa wá kìlọ̀ fún ogun ayé báyìí Olúwa sọ fún ológun. Gbogbo tí mo jàjà yìí yóò ti tó.
Sórí ara ẹ̀jẹ̀ ni ọ̀tá ẹni. Ẹ̀bẹ̀ wọn bẹ̀ wọn náà bẹ̀ wọ́n ṣe ọdún ìgbà wọn. Ìmọ̀ bá lọ́wọ́ ní gbogbo ọ̀la. Ìmọ̀ bá lọ́wọ́ ọ̀rọ̀ ìmọ̀ ṣẹlẹ̀ ọ̀. Yẹ́lẹ̀ ìmọ̀ wáyé ìyá. Ẹnìkan fẹ́ sórí ire, wọ́n fẹ́ pa ẹnìkan lójijì. Gbọ́ lẹ́tà ni wọ́n kọ sí mi létí o. Nínú àwọn tí ń wá nǹkan ìrìnsẹ̀ ni wọ́n pè é. Bóyá ọlọ́kadà ni bóyá onímọ̀tò ẹ̀ lọ́nà wọn sọ. Wọ́n nínú àwọn tí ń wá nǹkan ìrìnsẹ̀ yẹn, wọ́n ní nǹkan wà kó tó di wípé February máa tán, wípé ó fẹ́ pàdé aláìní ńlá kan. Wọ́n ní nǹkan wà kó tó di wípé oṣù yìí máa parí, wọ́n fẹ́ gba ẹ̀mí ẹ̀. Wọ́n bèrè o lọ́wọ́ àwọn owó ní sẹ́ńtà. Ilé ẹ̀kọ́ kílè tuntun. Ọjọ́ wo ni ọjọ́ Wednesday? Ọjọ́ wo ni Wednesday? Tí o bá mọ̀ wípé ó ń wá nǹkan àrìnsẹ̀, tó bá ṣe é ṣe kó má jáde. Ṣùgbọ́n ẹ wá sọ fún wọn èyí ń ṣe tipátipá o. Tí wọ́n bá lè ra omi yìí, bọ̀dọ̀ omi tó ń rà yẹn wọ́n máa rà pé méjì, wọ́n máa rà kan fún ara wọn, wọ́n máa rà kan fún nǹkan ìrìnsẹ̀ tó ń lò. Tó bá ti di Wednesday, tó bá ti di alẹ́ ẹ̀kọ́ sí kí ni ọmọ wa. Mi ò ní kí wọ́n á dọ́mọ ìjọ, mi ò ní ìdọ́mọ ìjọ. Kájọ sí àkànṣe iṣẹ́ náà pọ̀. Ṣùgbọ́n ìwọ oríkan ìrìnsẹ̀ tó ń sọ fún fẹ́ dá ẹ lọ́la before February yìí. Olódìgbò oṣù February máa parí ni o, mo ara láì ńlá kan, kì í sálà ní kékeré o. Tí o bá ti rí, wàá dúpẹ́ lórí òkè yìí. Tí o bá wá dúpẹ́, àyàmì yẹn kò ní pẹ́ tó wá fi tán. Whether you like it or not, mo gbọ́dọ̀ wá dúpẹ́. Because èmi la fẹ́ràn. Tó bá wá dá ọpẹ́ yìí, mo máa mú owó. Wàá jẹ́ ra fúláwà ńlá ẹyọ kan. Kì í ṣe fúláwà kékeré náà gbé, fúláwà kékeré náà gbé. Bọ̀dọ̀ owó tó bá fẹ́ mú yẹn mi ò fẹ́ mọ ẹni báwọn ẹni kò ní. Ṣùgbọ́n ìwọ ìkejì tí wọ́n sọ wípé wọ́n fẹ́ pa ẹ́ lọ́dún ní oṣù fẹ́ parí yìí. Tí o bá ti pẹ̀lú àwọn tó wá, wọ́n máa yọ ẹ́ sọ̀tọ̀ láàrin wọn. Tí o bá ti pẹ̀lú àwọn àwọ̀ wọn níran. Tí o bá ti wá ré. Ẹ wá wo kéde o, má jẹ́ pé wọ́n ti dé ká àwọn ará bí àwọn ayé ìṣẹ́jú dé. Ó pẹ́ tó dé ìsọjí máa wò. Wàá fọwọ́ pa bẹ́ẹ̀ dáadáa. Orí èkéde kan sì ní kẹ́rẹ́ǹsì. Ayé. Sẹ́wọ̀n kó pẹ́ tó dé ìsọjí mọ́ níbi. Ní ìráyè wàhálà yìí o, ilé ìjẹun wá pa àgùn síwájú lèmi nígbà kan. Abẹ́dí bàbá.
ẹ mọ̀ kọ́tẹ́ ṣe fún mi lọ́nà Ondo State nígbà tí dáadáa nígbà tí àlàkà wá sẹ́ẹ̀dì gbàgbé lórí fídíò bẹ́ẹ̀ mo ní kí tí wá sàánú yín ìjọba lẹ́sọ̀ pé tèmi sí lè gbé wákè sí mi o bọ̀ tí ọmọ ológun bá pọ̀ níṣẹ́ kò sí ìwọ̀n bẹ́ẹ̀ bọ́lá ọ̀sẹ̀ pè mí sí báyìí báyìí látúrí èèyàn bíi 100 láàrin ìlú tẹ́wọ̀n pé kò ní wọ̀ mí lọ́rùn náà lọ wọ́n kọ́ wọ́n ní sọ̀tọ̀ bá tó ní wọ́n lo owó ìsinmi ìwọ yìí tó bá ti wá bọ́ tó bá ti pàwọ́ wọn February 1 tí wọ́n bá ti rí ẹ pa o ti ṣe ògbó láyé o gbọ́dọ̀ rọ́gbò yẹn lò àmì ògbé o ìbọra ló gbé o sẹ́wọ̀n kọ́ ọba Solomon ní sì kì í ṣe wọ́n ló wá mi ò lóye tẹ́fẹ́ dá fún mi níṣẹ́ fẹ́ ká mi wàláì kàlá ẹ̀sìkò fún mi kò sí owó tẹ́fẹ́ dá fún mi tó lè ká èmi ẹnu mi ti fẹ́ pa bóyá wá wọ orí íńtánẹ́ẹ̀tì wà lọ́wọ́ fẹ́ 500 how are you ma how are you thank you very much owó tó máa ń jọ mí lójú rẹ̀ 10 million. mo ṣe eléyìí torí kí ẹ̀sẹ̀ lè ṣe kí ó lè kó lọ́rùn mi. àwọn yẹn máa ra kíní ìwọ̀n àwọn alọ́jọ́ owó. Wednesday. wọ́n máa ti wà ní láàárọ̀ àti àṣálẹ́. a lè wá sí Wednesday ẹjọ́ kó lọ kó wọn wá mọ́ kásá ti ṣe ìṣẹ́gun yẹn fún wọn. kí ni Wednesday jẹ́? ọjọ́ àwọn ẹjọ́ tó lọ́rùn bí ẹ̀dẹ́ máa gbọ́ wípé ọba Solomon ti sọ ọ́ kí ni ẹ̀ máa ń bí bí ṣé wọ́n máa ti sọ oríṣiríṣi nínú ìlú àbí àti sọ̀rọ̀ nínú o pé ká ti ṣe wòlíì bọ̀ wá kí ṣe wòlíì pẹ́pẹ́ ṣùgbọ́n ilé tí mo fẹ́ kó ṣẹ ẹni tí mo sọ pé aláàánú fẹ́ ṣe kí Aláàánú fẹ́ wá rí. mi ò fẹ́ gbọ́ pé ọba Solomon ní mi ò fẹ́ máa gbọ́ pé ọba Solomon ní sọ ẹ̀ràn tí ò dáko ṣe ìdí ni ká fi ń ké kẹ́ni tó bá gbọ́ kó sọ fẹ́ tó ṣe kí tí wọ́n ní kọ́ mọ́ wá kí ni kọ́ ní wọ́n ní kọ́ rà yìí omi yìí odidi ẹ̀mí kan ní tó o bẹ bá gbẹ tó o bá lómi mú kí ló máa ṣẹlẹ̀ sí ẹ̀mí èlò ní èdìdì iṣẹ́ méjìlá ń ṣe yìí à ń ṣe èyí Ọ̀ṣun àdẹ̀sẹ̀ kí Jésù níbí Jésù olómi yìí o èyí Ọ̀ṣun olómi yìí o àwọn ẹni ọwẹ́ mọ́ àbí kí ni wọ́n fi ṣe ẹ̀kan tọ́ra yín ní ilé ìjìlá ń ṣe níbí a máa ṣe tọ̀sún a máa ṣe ti Jésù ilé ìjìlá fẹ́ ṣe pọ̀ kí gbogbo ẹ̀wọ́n láti ṣe kí ó ti dá nǹkan iṣẹ́ tó ń rán mi ọ̀gá ẹni wọ́n sọ pé kí kẹ́mi mo lè dìde omi ọwọ́ ẹ̀yí tí kò ní sọ wọlé tó ṣe láàárọ̀ ilé tó sọ láàárọ̀ ìgbà tó sọ wà tó sọ ní sọ́ọ̀sì máa yẹ tó wà lẹ́kọ̀ọ́ ẹ̀kọ́ Satan is good sáré ẹ̀yin tí ẹ wà nínú ilé ẹ wà lórí íńtánẹ́ẹ̀tì ẹ lè ra ọ kẹ́yìn náà máa sì ti nínú ilé yín o ìwọ́n bá dẹ̀ fẹ́ wá àyè wá o mi ò ní ìdánwò ẹ̀jọ̀ sáà o tó bá dẹ̀ pọ̀ fún oúnjẹ ìdádúró mi ò bọ́ ẹ̀yàn o wọ́n bọ́ mi ní o wọ́n bọ̀ tó bá bọ̀ láti kó tó bọ̀ láti Ìbàdàn mú owó oúnjẹ ẹ̀sẹ̀ kí mo dání kó dẹ̀ mú owó òtẹ̀ni tó máa sùn sí dání wọ́n kọ́ bọ̀ mi ò ní wẹ́ fún ẹ o òṣò oúnjẹ ilé o gàrí tó bá dé fẹ́ tẹ́ o ìyá ní ìtìlẹ̀ ń gbọ́ yẹn o ṣé o ti sọ ìyá mi lò kò ní ìdíkẹ́ gbádé mọ́ omi yìí kì í ṣèjà ọ̀rọ̀ náà ò lè yòówó tó ní báyìí kò lè tó gbogbo yẹn ọ̀sọ́ sísìnkù wọn bá yíjà torí pé o ní ìgbàgbọ́ bí olówó sáàdì gbogbo tó sọ yẹn ó lọ sílé àṣẹ. lọ́pọ̀ ṣe sàmì. dúró. àmì ẹ̀yin máa sọ bí ara lẹ́ẹ̀mẹ́ta torí pé onígbàgbọ́
lórí nǹkan tí ó sọ yẹn kó máa wá sí ìmúṣẹ. Àmín. Àmín. Àmín lórúkọ Jésù. Ṣé àdúrà tó gbà yín ló fẹsẹ̀? Rárá o. Mo ti sọ fún ẹ láàárọ̀, àdúrà tó gbà yín kọ́ ló fẹsẹ̀. Kí ni mo ní kí ni èyí jẹ́? Omi. Memory card. O ti ń download kó tó fẹ́ sínú ẹ̀. Tí o bá mọ̀ ẹ̀kọ́ fẹ́ kó wá sí ìmúṣẹ, àwọn ọkùnrin náà tó bá ń ṣe tẹ́lẹ̀ wá sí kí ni? Àkáàtì. Tó bá ti jáwọ́ gbogbo ohun tó ń béèrè wá sí kí ni? Tó bá mọ̀ wípé ọ̀tá àwọn ìyá kan wà ọ̀tá ni ọmọ wọn jẹ́ sí wọn. Èlò náà ta omi yìí. 150 naira. Èyí tẹ́ dúró yìí kọ́ ẹ̀rọ òfin ra omi. Ṣé gbogbo ilẹ̀ lómi? Kò sí mọ́. Kò sí mọ́. Ọ̀la kẹlọ́kẹ́ tó ní yẹn. Tí ẹ̀ bá lówó tẹ́lẹ̀ fi rẹ̀ wá gbà lọ́wọ́ mi. Ẹ̀gbọ́n. Ìwọ tó bá rówó fi rà á. Tí o bá wá sí ọ̀dọ̀ mi. Àìrá pa ènìyàn fún mi. Reality ló gbọ́ yẹn. Tó o bá mọ̀ pé o lówó tó fẹ́ fi rà ó ti pèrè lọ́mọ́ mi ẹ̀ kò fún ẹ. Ìlú àgbà tó bá ti rà tẹ́lẹ̀ tó bá wá olùgbàdì ayé fáínàlì. Gbọ́ mi, o ti yí ẹ. Wọ́n náà pé mọ́mí ẹ wọ́n ti pèrè lọ́wọ́ ẹ̀ kò rà fún ẹ. Wá bá mi. Torí ó lè jẹ́ pé wọ́n ló máa ràn mí lọ́wọ́ ní ọ̀la. Bẹ́ẹ̀ ni ẹ̀ mọ̀ mọ́. Ó dìgbà tó bá dàgbà tó bá ní owó gbogbo tó mọ́ tó máa ṣe é. Bẹ́ẹ̀ ẹ̀dá ọ̀dẹ̀ ní àwòrán wá ná omi yẹn síwájú. Àṣẹ tí a fún ọjọ́ lọ́jọ́ fi ń yọ. Àṣẹ tí a fún òòrùn fi ń ràn. Tí mo bá jẹ́ ikọ̀ àti ìríjú Elédùmarè lóòótọ́ àti lódodo. Tí wọ́n la ọpọlọ mi tó ń kó Bíbélì síbẹ̀. Àti Kùránì àti odò Ifá. Tó bá fi wèrè dí ẹ̀kọ́ lórí. Nígbà ẹjọ́ bá ṣe wèrè kí ṣe wèrè. Ẹjọ́ bá jẹ́ ìtùkí jẹ́ ìtùsí. Mo pa á láṣẹ ẹni ò dá lábàá. Gbogbo nǹkan tí ó béèrè yẹn. Ọ̀nà tí ó máa gbé gbà, ìwà tí ó máa hù, ọ̀nà tí ó máa tọ̀, ìgbésẹ̀ tí ó máa gbé. Tó máa fi wá sí ìmúṣẹ ọ̀rọ̀ fi hàn ẹ́. Jésù agbára wa. Aago 5 la máa bẹ̀rẹ̀ sí àárọ̀ ọ̀la. Ẹ dìde wá kí ó jẹ́ àwọn ọmọ tó lọ sí skul báyìí tó lè parẹ́ before 6. O ti gbogbo ọ̀dẹ́ agbọ́dẹ́ nígbà tó lọ́ọ́ kápá ọ̀fẹ́ mọ́. Èdè ní ìkọ̀kọ̀ tó bá sọ fún ìpàdé tó ṣe wọ̀rọ̀. Báyìí ẹni wá ní ti kúkọ̀ ọ̀dẹ́ ti sọ. Kí ni sáà wí? Àkíyèsí gbogbo ìránṣẹ́ Olúwa. Àgbélé Olúwa. Tó gbélé Olúwa. Ní òru. Ẹgbẹ́ orin sókè síbi mímọ́. Ẹgbẹ́ orin sókè síbi mímọ́. Ní ìbùkún fún Olúwa. Ìbùkún fún Olúwa. Olúwa tó dànù wáyé. Olúwa tó dànù wáyé. Yóò mú sí fún ọ láti sóyè wá. Láti sóyè wá.